kí gbogbo àgbáńlá ayé káàbọ̀ sórí àkọ́tún ètò yín ètò wa ìrì ayọ̀ ọlọ́run mímọ́ ni forúkọ rẹ o ọba tó pọ̀ ní ipá àti agbára akínyìn o yíká àgbáńlá ayé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níkànnì bẹ́ẹ̀ ṣe máa ń bá wa subscribe ẹ ṣé o àdúgbò púpọ̀ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa lónìí yóò fọ́nì díẹ̀ ìdí tí ó fi fọ́nì ni pé àyà bí ọlọ́jọ́ díẹ̀ sẹ́yìn rèé tẹ́ ń sọ pé ẹ dákun Sisi Quadri yẹn a tún fẹ́ wò ó Sisi Quadri yẹn a tún fẹ́ gbọ́ àwọn àràbàrà bẹ́ẹ̀ ti jọ jù ú síra yín lọ́jọ́ náà lọ́hùn yẹn tí ó fi dùn tó dùn re mo ní tòní àrà ló máa bá dé ẹ dákun náà alàgbà Sisi Quadri ìfẹ́ bí ní apá kejì ètò wa rèé gbogbo ayé wọn dá yín mọ̀ wọ́n mọ̀ yín gẹ́gẹ́ bí adẹ́rìn pòṣónú kì í wù yín ni àbí kò sí pàmì ìtẹ́ ilé kónú sinimá àgbéléwò kọjá adẹ́rìn pòṣónú. èmi ò mọ̀ pé bí sí orílẹ̀-èdè ayé dé ní ìsìn ṣẹ́kùn ni kí n wá máa sun ni àbí máa jẹ rí mọ́lẹ̀ torí àwọn ìbéèrè ti ní nígbà míì èmi ń tèmi o bẹ́ẹ̀mi ṣe wà ẹkún wọn tà nǹkan márùn sílẹ̀ kankan nígbà yìí lè tèmi ẹ̀yin tèmi pé ẹ̀rín lẹ́yìn fẹ́rẹ́ àbí mo parọ́ kò sí káràkítà tèmi ò lè ṣe ṣùgbọ́n ọ̀rọ̀ ẹkún o òṣè inú èmi àti jìnnà sí ìbéèrè tó bá kù ẹ lè ṣe bí ọlọ́pàá ẹ lè ṣe bí tọ́ọ̀gì. ẹ ṣe tọ́ọ̀gì ẹ bá ṣe sọ́jà kí ló dé. ẹ lè ṣe ẹ má kọjá èyí tẹ ẹ dáko tó láì gbọ̀kadà ẹ nà mí ní ìfẹ́ kan o ẹ tún ti bẹ̀rẹ̀ o. ẹja ṣe báyìí ṣé ètò yóò tún dùn yọ yàtọ̀ díẹ̀ sí tìjọ́ ní ẹja ṣe báyìí nígbà tó jẹ́ pé èébú bíbú lẹ́yìn láàyò bóyá àwọn àgbà sì máa ń sọ pé èébú ò da èébú ti dọ́là ó ti dọ̀rọ̀ fún yín ayé máa gba àwọn ọmọ wa náà nímọ̀ràn pé káwọn náà máa gún yàrá kílẹ̀ ìmọ̀ràn olè dìgbà wá lórí. inú mi dùn fún béèrè yẹn tó ló lésì tó pọ̀ ńlẹ̀ nítorí orí burúkú ọ̀rọ̀ la fi lórí burúkú èsì ilẹ̀ ẹ ṣeun ṣé rí ó máa ń rí bákan igi tẹ́nìkan ògùn tó fi là èèyàn mẹ́wàá lẹ́gbẹ̀ẹ́ kan ṣubú o fẹ̀sán kan sí aláàjì mi Musiliu olùọ̀mẹ̀sí wọ́n ní àwọn onímọ́tò tọ́ọ̀gì ni wọ́n aláàjì là olù tó yẹ pé ẹni tó ṣiṣẹ́ oṣù lè là tó ẹ wá wo iye àwọn tó ń jọ kórìbọ ogun yẹn gbà náà bíi 200 aláàjì ga o ṣé ráwa tá à ń sọ̀rọ̀ ńgbà náà nígbà tí mo wà lọ́dọ̀ lè sàlájà fún yẹn kí ajílẹ̀ yẹn àwọn tó ń ṣe káràkítà mi tó ń sọ̀rọ̀ apọ̀ ń bẹ̀ Ọlọ́run sọ wípé díẹ̀ la pè ọ̀pọ̀ la pè díẹ̀ láàrú ok nígbà tẹ́yìn náà ń kọ́ṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí ẹ lè mọ iye àwọn tẹ́jọ kọ̀ àwọn míì wọ́n ti padà bí ẹ ti ń ta búburú ẹlòmíì ti padà sídìí ọ̀kadà abẹ́ ìsùn ẹ ní fọkàn bá mi láwọn èèyàn gbádùn mi ìyóò ní pé ká gba ọmọ wa náà mọ̀ràn káwọn náà fẹsẹ̀ lẹ́sẹ̀ yín. èmi ò ní kàn fẹsẹ̀ lẹ́sẹ̀ mi sì ni wọ́n mọ̀ fẹsẹ̀ lẹ́sẹ̀ mi tó bá ní kó àwọn bẹ̀rẹ̀ sí ní búyàn bí ọba búyà àjẹ ọ̀yọ́ ò ní o. ọ̀yọ́ ò ní. pàwọ́ àti nìyẹn. bóde yín náà sọ àwọn dá wọn mọ̀ síra wọn. sáwọn àjẹ́. èmi ò mọ o bóde yín ṣe dá wọn mọ̀ síra wọn èmi ò mọ àwọn tẹ̀ mọ́. yá mi ò lájẹ káràkítà ní pé tọ ẹni yóò àjẹ ni kó o bu àwọn sinimá tèmi ń ṣe mí kọ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ wípé tọ má máa búyàn mọ́ o torí tó o bá búyàn rìfàkọ́ṣẹ̀ ẹ̀ báyìí ló ṣe máa rí a fi ń ṣe ẹ̀kọ́ fáwọn ọmọ ní pé tọ kẹwàá ní kọ́mọ yín ilé ìkọlọ gba tíṣà létí tàbí kọ́lọ bú principal school rẹ̀ fúnra rẹ̀ lọ́kọ̀ọ́mọ rẹ̀ ń wè. fúnra olúwẹ̀ ní ọkọ̀ ọmọ rẹ̀ ń wè. lágbà Ọlọ́run ìjọba. àwọn èèyàn máa ń béèrè pé ẹnu yín máa ń mú nínú àwọn sinimá àgbéléwò pé ẹ máa sábà búyàn gan ẹ máa búyàn ṣé wọn á ní ká bí yín lérè pé ṣé bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nínú àwọn sinimá yìí sí kì í ṣe bẹ́ẹ̀ náà lẹ́ ń ṣe lójú ayé. táàrọ̀ ò bá kan mí sínú ò bá bí mi pọ̀ tó bá bọ́ sásìkò sínú bí mi àbára ń kan mí lọ́wọ́ ẹ gbàgbé o ó jẹ́ mọ́mì tó bí mọ́mì yín ní gbọ́dọ̀ ni wọ́n lẹ̀ kí n tó bá wọn wí ni. bí jẹ́ mọ́mì tó bí mọ́mì yín. mọ́mì yín tó jẹ́ girama yín ni o 100 years níwà gbọ́dọ̀ orí wọn lẹ̀ á wà gbà lẹ́fù kan náà. ó ń ṣàfihàn pé bẹ́ẹ̀ ṣe ń ṣe nù sinimá àgbéléwò náà lẹ́ ń ṣe ń gbòó. mi ò ṣe nítorí pé mi máa ń kanra gan tẹ́ bá kí mo lè má dà yín lò tí condition mi ò bá dáhùn bẹ́ẹ̀ mo sọ fún yín ṣùgbọ́n táwọn ìbá kí mi dáadáa tó bá jẹ́ bí fans ẹ̀ ló bẹ́ẹ̀ bá ṣe gbé wá ni màá ṣe dá padà torí mo mèsì. ẹ máa ń sábà fẹ́ máa ń ṣe bí ẹni kan díẹ̀ díẹ̀. mo máa ń kanra torí pé èèyàn tó fẹ́ máa bá mi rojọ́ máa ń pọ̀ lé afẹ́ kí mi àdá kí mi bẹ́ẹ̀ nǹkan ṣe tó máa ń kí ṣé lóòrè kan yín lára. ìfigbára bínú ẹ̀yin òṣèré orí ìtàgé kí ní kàn máa yà mí lẹ́nu bọ̀ ọ̀rọ̀ yín tó bà mí lẹ́rù díẹ̀ o mo sì ti ṣàlẹ̀ yín tẹ́ ẹjọ́ pin wọ́n lẹ́ máa fọ́ gígan wọ́n ní àwọn eré gbé súnmọ́ mi kí n gbé súnmọ́ àgàgàrú ẹ̀yìn tọ́lọ́run ti ní kí ìràwọ̀ dé báyìí ní ọ̀dọ̀ tí ojú wo lẹ fi wò lọ gbé sí mi kí n gbé sí ẹ wọ́n láwọn obìnrin máa ń dà ẹ́ láàmú gan. ìbéèrè yẹn dáa ṣùgbọ́n kò síbi tí ṣe ò sí o àwa lè rí tẹ̀sán sí àwọn ọlọ́pàá ń súnra wọn ẹ bá jọ ṣe náìtì mi ẹ̀yin gan tẹ́ ẹjọ́ ń ṣe iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí ẹ ń ra yín jù níbi tẹ́ ẹ ń ra yín dé ẹlòmíì gan tó bá dìde báyìí lásán tí bá ń rìn lọ àtọ̀ tí yín ọmọ jáde tẹlòmíì ọmọ tẹ̀lé pọ̀pọ̀pọ̀pọ̀ báyìí ní tọ́pọ̀ dì. nípa tí ń la bèrè báyìí. nípa sọ ni pé kò síbi tí ṣe ò sí
tẹ́ ẹ bá délé yín ẹ bá àwọn arúgbó ẹ lè mọ̀mọ̀ tún mọ̀ ọ̀rọ̀ ẹ wá bá àwọn àgbàlagbà ní ẹ lè mọ̀ àìkéré sírú béèrè dẹ́sí béèrè ẹ tún pẹ̀lú mi mò ń gbọ́. wọ́n ní abẹ́rẹ́ lọ́rùn pé ó tó bí ìyàwó mélòó tí alàgbà sí kọ́ọ̀dù ní báyìí. bóyá 17 bóyá èrè ìjọ òní. kí ló dé. tí mo fi fọ́ yín lójú. kí ni. mélòó ni wọ́n gbára tó wọn ní ìyàwó 17. bàbá ẹlẹ́gbogbo òsì kú olóṣogbo ẹ lọ bí fálẹ̀ rè. àwọn èèyàn náà béèrè lọ́wọ́ sí kọ́ọ̀dù ní ìyàwó mélòó. àwọn èèyàn tẹ́jọ́ jókòó wọn ponú ni. pé. torí táwọn èèyàn tẹ́jọ́ jókòó bá jọ pé ni ẹni tí wọ́n sórí wọn ẹni tí wọ́n sọ fún orí rẹ tó tún wá bí mi gan ọ̀rẹ́. kí ló dé. mi ò lè sí ẹni ṣé ní tẹ́ ẹ rí mi ń sìn ọ̀rẹ́ kí n kọ́ gbére. ojú mi tó ìdásílẹ̀ ilé bíbá yóò sí ara mi. èyí ni wọ́n mú yín lọ sí psychiatric hospital nǹkan lọ́wọ́ ọpọlọ ìgbẹ́tọ̀ ìrírí sí mi sí tẹ́ bá fẹ́ gún ìyàwó yìí sìn anybody ọlọ́run fọ̀rà kẹ́yìn ẹ̀rì ní kò sí ṣùgbọ́n mi ẹni tó bá ní kùkù púpọ̀ ní mọ́ra jẹ́ pọ̀ ilé ẹ̀kọ́ lọ́yìn ọ̀dà fún mi ó yẹ kó yẹ yín pé mélòó ni ó wà wà níbà. já ilé ẹyọ kan tó lójú lé ní mẹ́rin. àwọn ọmọ pípé sẹ́yìn tẹ́ fẹ́ mọ̀ lónìí. ìyàwó mẹ́jọ ń yà wá ọ̀dọ̀ ẹ̀yọ kan wà ló kan wà ní àtàwọn tí wọ́n yín ẹ lọ jíṣẹ́ fún ọ̀rọ̀ tí wọ́n yín pé tọ̀. ẹyẹ lólùfẹ́ wa tẹ́ ń wá àgbà sí kọ́ọ̀dù ẹgbọ́n wọn ní ìyàwó kan ṣoṣo làwọn ní wọ́n ní ṣùgbọ́n kí n bí ń gbé kò sí èyí lè yí ń ta. èyí lẹ́yìn iṣẹ́ bẹ́yìn náà ṣe wà lẹ́yìn ìyàwó iṣẹ́ lè náwó sókè tọ̀ lẹ́yìn ìyàwó yín o dáńfó lẹ́wà. ní tèmi o dáńfó mo wà. ẹ bá parọ́ ọ̀nà mọ́tò lẹ́gbà kọjá. níbo. ẹni kí mọ́tò ọgbà yín kú kọ́ mọ́ pa yín. kí ni ìtumọ̀ yẹn. ẹ sọ bẹ́ẹ̀. ẹ má ẹ fi tèmi àtẹ̀rọ̀ ńlẹ̀ ẹ fà á lèmi àtọ́tọ́. ẹ sọ bẹ́ẹ̀ o. ẹ̀yin ẹ dáhùn. èmi dáhùn pé ó pọ́sibú kò rí bẹ́ẹ̀. kábíyèsí ọ̀rẹ́. torí bá a ṣe wà yìí. ẹ̀yin olólùfẹ́ àti mò ń bọ̀rọ̀ yìí. bá a ṣe wà láyé tá a wà yìí. kò sí ẹ̀rọ àlìjọ náà mọ́ kò síjọba ọ̀hún tí bá ń tàn lóko àlìjẹ náà ti kú fàánà ti fàyà ti wà tọ́ílẹ̀tì iná láwọ̀ nàìjíríà tó tún wá wà yìí a máa adapt mọ́ pírọ́blẹ́mù pé kó bá wọn lónìí. jọ́kẹ̀ta ti mọ́ra bá a ṣe gbà lè nú náà nù bó ṣe máa ṣe pòròsẹ́ńtà nù náà rè o àwọn ló ṣe máa jókòó rè nù náà tí ọmọ wa la. tí a mọ ìtàbí wa. ìgbà méjì mọ́ ọ la ẹ bá ṣe bẹ́ẹ̀ lọ jáde nù. èmi ò ráàyè ń tèmi ni. ní ibo lẹ́wà jókòó sí wọlé láàbù yín dáàdì jẹ̀ náà. èmi ti sọ èmi ò tiẹ̀ fàdí jẹ́ náà tó tóbi kódà kó mọ̀ bíbí kìsìn ni lọ. kò sí kìsìn màá ló ti kún fàràdà bẹ́ẹ̀ ti fàyà iná lókun lẹ́ extra káwá amúṣẹ́ iná lójú kárí kájọ wò níbi tó. tó ọlọ́run jẹ́ kí sáré yín ó jìn. àṣírọ́ ti yín wọ́n ṣe kóńkó ní kóòrùn yẹn para àdúgbò. àwọn olólùfẹ́ yín ní ká béèrè lọ́wọ́ yín lára àwọn ìbéèrè tí wọ́n fi sọwọ́ sí wa ní apá kìíní ètò wa wọ́n ní ká bí yín lè pé alàgbà Sisi Quadri bẹ́ẹ̀ ṣe máa ń ṣe bí obìnrin tó tẹ bá sọ̀rọ̀ ẹ pàtẹ́wọ́ tó bá ṣe ẹ dẹmọ́ ẹ fakọ́ sí ẹ ṣe gbogbo ẹ̀ pé ṣó lẹ́nìkan tẹ́ ẹ wò ládùúgbò ni àbí yá kan wà lágbólé yín tẹ́ ẹ wò tó ń ṣe bẹ́ẹ̀ tẹ́yìn náà fi ń ṣe bẹ́ẹ̀. ṣẹ́rí nǹkan tí mo fẹ́ ṣàlàyé lórí ọ̀rọ̀ yìí nǹkan tó kéré ni ó lè tún wúwo lójú àwọn èèyàn ṣé kí mi sọ lóṣìṣẹ́ sùn yín ṣẹ́rí ìṣesí mi ò kọ́ mi ò lè rẹ́ nìkan tí mo kọ́ mo gba bílíìfì pé tọ́lọ́run bá ṣe fún èèyàn dáradára ni ìgbà tí mo ti wà ní kéré ẹ tó wà mọ̀ gba ìwé mi nígbà tí mo wà ní primary school lọ́rẹ́ títí tí mo fi dàgbàdà sí kò yìí nǹkan gbà tẹ́lẹ̀ mo bó ni mo ṣe máa ń ṣe báyìí bó ni mo ṣe máa ń sọ̀rọ̀ sí yàn tí n bá wo fíìmù ara mi gbà mí máa wọ́n yẹ tẹ́lẹ̀ stubborn báyìí lébi inú mi rẹ̀ á tẹ̀ o so mo wá bílíìfì pé lójú mi nígbà mo bẹ́ẹ̀ bí nǹkan tó burú mo wá rí pé àṣé nǹkan tó ń fa àlùbáríkà sí mi so mi ò wọ ẹnìkan kọ́ ṣe mi ò dẹ̀ ìyá kan kò sí ládùúgbò wa mọ̀ pé nítorí ọ̀run dá fún mi kí èmi fi jẹun kó lè pẹ́ dáadáa ni. kò sí ẹnìkan kan tẹ́ ìwò láwòkọ́ sí àlejò mi ẹ jẹ́ ká sáré kọjá lọ sí ìpele tó kàn ìpele tó sì kàn náà ni ìpele tó bá jẹ́ pé ẹ̀yin ní kí lè fẹ́ ṣe. gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n tí mo fẹ́ kẹ́ ẹ bá wọn fi òye dáhùn béèrè òní wípé ẹ ń bọ̀ láti ibi iṣẹ́ ẹ kàn wọlé ẹ bá bá ìyàwó yín tábúrò yín gbé lẹ́sẹ̀ ìyàwó yín sì rè orórò mọ́jà ní àbúrò yín wá gbé lẹ́sẹ̀ nínú títí rúùmù yín kí ni ìgbésẹ̀ àkọ́kọ́ tẹ́ ọkọ́ gbé náà. ṣé ẹ rí ìdáhùn mi létí ẹlòmíì ó máa dàbí ẹni pé kò dáa. bíi báwo. ṣùgbọ́n tí n bá dáhùn ẹ̀ dáadáa tó bá dọ́dọ̀ àwọn olóye tí kì í ṣe orí tó pé ọmọ lójú ọ̀rọ̀ lẹ́mẹ̀ ẹ̀ máa lé ọ̀rọ̀ tó bá dọ́dọ̀ àwọn tá máa lé ọ̀rọ̀ bí wọ́n gbé irú yín báyìí. dúró àwọn tá a máa lé ọ̀rọ̀ torí tí a pé tá a mọ̀ ọ̀rọ̀ bí ẹ ṣe ń gbọ́rọ̀ ká. bẹ́ẹ̀ni àtẹ ti wà látàrí análọ́ọ̀gì tẹ bọ́ sí díjítà káàdì tó ń sún síwájú for life tó pé bọ́ọ̀lù láì bí àjọ ń korí ikó ni àwọn alẹ́ mi sí ọ. ẹyin ni bẹ́ẹ̀. ẹ jẹ́ ń sún síwájú kọ̀rọ̀ bí rọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ṣé ẹni tí bá bá ìyàwó mi tó ló sọ mọ́yà lórí ẹ̀sìn àbúrò mi ẹ kú ìjókòó ní ìwé ìwọlé lọ. kí ló dé. thank you God bless you. torí tí n bá ní pé kíní kankan àti ìyàwó àtàbúrò bí ìyàwó ṣe pọkọ bábúrò ó ṣe kúkú súpó ni wọ́n mọ̀ ọ́n mọ́. nígbà tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí bò ní ẹ̀ ṣe pín nígbà tó bá ti wá kú tán kọ́ pàǹtọ̀ wọ́n ti di ọkọ ara wọn for life nìyẹn ẹjọ́ kí ló tó wá kù. ṣùgbọ́n ẹ pẹ̀lẹ́ o nǹkan kan ló ṣe ìyàwó yẹn ó kọ̀ tí olùdọ́dọ̀ rẹ̀
wọ́n wà ní ìjìnlẹ̀ tèfètèfè sábúrò kó o tó léwó ti fúnra wọn lórí fúnra wọn wò lè àwọn yìí kẹ́lẹ́ ní. kí olùwẹ̀ tó déwó tí. ẹ bá wá gbọ́ ẹ̀gbọ́n fún àbúrò yín fún ìyàwó yín lóyún kí lẹ̀ sí. bọ́ọ̀ bá kúta ní òfin lóyún kẹ́yìn náà abẹ́ ẹ̀ wá gbà mí ni wàhálà ni kí ni ṣé rí ìrònú tèmi yàtọ̀ ìmọ̀ à ń kọ̀ lépetọ̀ téèyàn bá bí ọmọ tó bá ń pẹ́ wọ́n pe pàṣẹ orí wọn burú ni. kí ló dé ayé yìí inú wọn dùn ní. inú wèrè wo ọmọ tó fi bẹ́ẹ̀ bá bọ́yá dàgbà ní ìsìn ọmọ sàràkì lẹ́yìn olóṣèlú bóyá ilé ọmọ ìkiri tí ó ti yàwó ní títì bóòkù arúgbó bá kú olóòtú ẹ̀sùn pẹ́ẹ́pẹ́ fún mi bẹ́ẹ̀ parí ẹ̀sìn ọmọ tó gbé ní ìsìn ní ọ̀dà sẹ́wọ́n ní ọ̀sẹ̀ tí ó gbòlẹ̀ ní ọmọ sí ni hàn yìí ní ọmọ bẹ̀rẹ̀ hàn yìí ọmọ tó gbé ìpínlẹ̀ ìsìn ní ọkọ̀ ìwé ìlà padà èmi ò lòlù tèmi yàtọ̀ so tó bá bá búrò rẹ tó bá gbọ́ ìyàwó rẹ lẹ́sẹ̀ ẹkú sẹ́ni o ṣe fún un tó bá fagídí mú wọn tí ìyàwó yẹn bá pọ́ ìsìn yẹn tán àbúrò ni ó tún sùn lóko lẹ́yìn rẹ wọ́n wà máa bára wọn sùn lórí sàárè rẹ ó lè jáde mọ́. ọjẹ́ tán gbogbo ẹ̀yẹ pẹ̀lú. pàtàkó ẹ̀yìn òkú láàjà kà níbo lórí ìbú náà ẹ̀yìn tó lágbọ́n kínní. ebi ọmọ lágbọ́n. olóòtú ló ń dá sísọ fún sáyà yíwà bẹ́ẹ̀. lẹ́yìn ìyẹn rúgbọ́ ọ̀sẹ̀ sàmọ́dọ̀ sùúrù tó lọ́wọ́ tó sùn ọ̀sùn sílò. ọkùnrin yorùbá. ebi ọmọ bẹ́ẹ̀ bá. ẹ dákọ̀ dá lọ sáàrin ìlú ká lọ gbọ́ ìwòye àwọn ènìyàn lórí ìbéèrè tí mo béèrè lọ́wọ́ yín alàgbà Sisi Quadri oore ẹjẹ́ àlọ́ báyìí. nígbà tó rí rẹ̀ ọ̀dà irú rádà àdá òṣìwò mi yóò délé wọn. kúrò mú gan-an àìsàn ọmọ ìyàmọ́ láti jọ náà. ìyàwó ti ṣetán tó máa kókò nulẹ̀ nìyẹn o àbúrò gan jìfẹ́ rí sàkání mi mọ́ láyé tí mo dín ní fún. àbúrò ní gbọ́dọ̀ èèyàn mọ́ ni ó wá sọ̀rọ̀ kíyàwó tó ní òun fẹ́ kó tẹ̀lé ibi tó fẹ́ lè mọ̀ pé ta lè fi ṣètò rà ní sọ pé ọwọ́ yẹn la máa fi lé ìyàwó dànù tábà yìí torí ẹ̀ lè dànù àwọn ọmọ tó bí sílẹ̀ wọ́n á ní problem torí bá wọ́n mọ̀ mi kò lè dàbí ẹ̀ tó bọ́ mọ́. ní ìlú tọ́lọ́bà tó ní lórí àtàbúrò àti ìyàwó ọ̀dà yàtọ̀ wá kánú tó jọ lásìkò bárada èwo nílùú táwa yìí ọlọ́run ní jẹ́. alàgbà Sisi Quadri. èyí sára ìwé náà. èrò kálukú yàtọ̀ ó sọ̀tọ̀tọ̀. bẹ́ẹ̀ ni ẹni tó inú rẹ̀ bá sanra jù òpònú ni yóò pò mọ́ fún ni. ẹni tí inú rẹ̀ bá fẹ́lẹ́ jù kí ni wàá ṣe. yóò ní láàká yẹn pẹ̀lú ẹ̀rọ bí ìmọ̀ gbogbo lè rọrùn sa. bí yẹn bá tóbi ju ààyè òru òde yọ bí bá nanú bilẹ̀ yọ ọgbẹ́ kínú yín tó gbẹ yóò ti dẹ̀yìn ilé yá. èwe kò sí ìdákọ̀lọ̀ ń dá kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. tọ̀mùdúgbò ẹ bọ́lọ̀ ń ṣe dé mi. èmi náà dúpẹ́ bọ́lọ̀. ẹgbà fọlọ́ ìbò tó mú yẹn jájọ lè lọ́jà bá. ó yá ẹ̀yin ó yá. kẹ́ẹ̀ tó lè bẹ́ẹ̀ ti mọ mi hàn. ó yá ẹ dákun ẹ máa ń tẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀. kádẹ́wò. ṣé rí dáhùn táwọn èèyàn sọ yẹn èyí tèmi fi gbọ́dọ̀ kọ́ làwọn fi gbọ́ ojú tí mo lè fi wò kọ́ làwọn fi wò ìwòye kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni bọ́ọ̀tù mi nò bí kálukú bá ṣe lérò tiẹ̀ ní kò ṣòṣù bẹ́ẹ̀ mi Ọmọ́tọ́lá ní báyìí ní ṣe nǹkan mi kò yí padà bẹ́ẹ̀ mi bá bá bẹ́ẹ̀ ṣe tó pé ẹ̀mí mi ṣe pàtàkì tó bá kọ̀ tó bá ní bẹ́ẹ̀ ò fẹ́ fagídí báyàwó jà tó bá ti bẹ̀ ní wọ́n bínú tán bí ìyàwó ni ó fi mọ́gùn pọ̀ yóò fi mọ́gùn pọ̀ tó àbúrò bá kó wálé. gbogbo ẹ bá yí pọ̀. tó bá rò bẹ́ẹ̀ mi ṣe rò ìtẹ̀síwájú ó bá ló ṣe. tọ́ gbogbo ẹ̀yọ́ lólùfẹ́ wa mo kí wa kú gbàládùn ètò yín ètò wa ìrì ayọ̀ nìkànnì pẹ̀lú àlejò mi pẹ̀lú àrà ọ̀tọ̀ alàgbà Sisi Quadri lónìí kò tí ì tán síbẹ̀ alàgbà Sisi Quadri ìwòye wo lẹ máa ń rí sí ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹgbẹ́ yín tí wọ́n máa ń jọ jà lórí ẹ̀rọ ayélujára. mo máa ń wò pé ṣé rí ilé tó ní kálukú bá ti jáde òdòdó kó tẹ̀ lára ẹ̀ nígbà tí mo bá ń bá ẹgbẹ́ mi jà lórí ẹ̀yà ayélujára nígbà tí mo bá obìnrin sì tó wá ń bú níta ni ṣé tíjà bá ti wá parí ṣáà níjọ máa sọ̀rọ̀ wọn ni ẹ̀yin dẹ̀ lóhùn tó bá ti bọ́ọ̀lẹ̀ kò ní ṣe kó mọ́ ṣé rí ọpọlọ kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ èrò kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ téèyàn bá ń bú mi lórí ẹ̀rọ àwọn kan gbà tá a fẹ́ ṣe ebú dọ́là wọ́n ní káyọ̀ máa bú yẹn nìkan àwọn gẹ̀ẹ́sì wọ́n bú mi wọ́n wà ní Dubai pé bóyá màá lè dà wọ́n lóhùn ó lè fi mí gbórúkọ tó kọ ọ̀rẹ́ bá ti kú bẹ́ẹ̀ mo sọ pé wọ́n kọ́ tó kọ́ wọ́n ti kún wọn fẹ́ ló kọ́ wọn àwọn bú ọ pé wọ́n bá ti dá wọn ló ó agbára wọn lè mọ̀ nígbà tó bá sọ́sọ́ tẹ́wà rẹ̀ tí ọ̀dọ̀ ló fún rẹ̀ ní ọkà bá nẹnu rẹ̀ lẹ̀ ó dìbò láì wọlé ni ó dogun fún tiẹ̀. ìmọ̀ràn olè wá ní fáwọn tí wọ́n ń búra wọn. tó ń búra wọn bó bá ṣe yé wọn ó sì máa búra wọn kò sí tọkàn mi nígbà tí èèyàn bá ti bú mi. bó bá ṣe yé wọn ẹni káàtì ó pé bẹ́ẹ̀ ti wòye mẹ́kàn ta sí ó kàn bú yín. wọ́n fàṣìkò rẹ̀ sòkòtò rí ìyìn rí débi pé ń kà. ẹni dá lóhùn. èmi Ọmọ́tọ́lá ni èmi ń làákà ìjẹ̀yìn lọ ẹgbẹ́ agboolé ní sẹ́sibí ilé olórogún ni mo mójú mọ́ mọ́ra kódà tẹ́yìn bá fẹ́ èmi èso ọmọ ẹnu pé dìde tẹ́yìn bá gbẹ̀sẹ̀ ọkàn báyìí bọ́ọ̀tà ní tẹ́yìn bá jẹsẹ̀ mọ́lẹ̀ báyìí kéènù jókòó ń gba àwọn ọkọ̀ yín wípé bọ́ọ̀ gbé ilé bọ́ọ̀sì kọ̀tà. ọ̀gá ilé bọ́ọ̀sì kọ̀tà mo gbé. tọ́jú mọ̀ pé bẹ́ẹ̀ sì máa bọ́ mọ́sọ̀rọ̀ yá kọ́ bọ́ọ̀tà tí wọ́n tẹ́lẹ̀ yìí báyìí jókòó kalẹ̀ bẹ́ẹ̀ ìmọ̀ràn ó lẹ́ni fún gbogbo àwọn akẹgbẹ́ yín bí ó ṣe béèrè lórí ètò tá a ṣe kọjá àwọn táwọn fẹ́ dàbí Sisi Quadri wọ́n kàn pé Sisi Quadri kàn dìde ó di Sisi Quadri lọ́jọ́ kan ni.
eré sísá ọjọ́ kan kò easy ẹ wo kéèyàn tó kọ́lé kó tó ralẹ̀ kí ṣiṣẹ́ ọjọ́ kan kálukú kó àkọ́ṣà àwárí ògo rẹ̀ náà ìtọ̀ ǹjẹ́ ògo mi ògo títàn ẹlòmíì sí ọ́fíìsì lóyún láàyò kàn tán rẹ̀ ni nígbà tó gba àsìkò àtàárọ̀ àtọ̀sán rẹ̀ yóò fi máa tẹ̀lé ní tíátà káàkiri nígbà tó bá wáyé kíní yìí ò sí ìmọ̀ báyìí kò ní lè ṣiṣẹ́ mi mọ̀ bẹ́ẹ̀ bá sì lọ́mọ 70 years àbí 80 years tó bá rí Mákà àti Jerusalem ọmọ ìlú lọ ní o kí sẹ́ ẹ̀mú òrèwó ní ọ̀lọ́ sí yóò lọ sún ìyá náà ní òtún wọ̀bà ló bá ní yẹ̀mọ̀ bọ̀ wà ní ọ̀rọ̀ tí ọ̀dẹ́ ní yíyí ní ọmọ rí torí kí ó gbóngbó àràfà kó tó gbóngbá ibẹ̀ wọ́n ti páàkì òkú rẹ̀ kí ló dé kí la arúgbó lọ sí Mákà ọmọ ìlú lọ ní ọ̀rọ̀ àwọn gíláàsì ànábì mọ̀ọ́mọ́ bẹ́ẹ̀ ó kàn mọ̀ lú lọ ní so ìmọ̀ràn yín fáwọn tó ń bọ̀ lẹ́yìn tí wọ́n fẹ́ dàbí sí kọjú ní wípé kì í ṣe pé ó kàn rọrùn láti dókè. ẹ wá dúpẹ́ fún wa lára yín látẹnu yín ẹ dúpẹ́ lọ gba àwọn olólùfẹ́ yín bí wọ́n ṣe súgbà yín lórí ìkànnì yín bí kọ́ máa jẹ́ kówó rẹ̀ wọ́n kọ́ túbọ̀ wọ́n tẹ̀síwájú. ẹ̀yin tèmi olólùfẹ́ mi ọkùnrin obìnrin pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà mo kí ẹ̀yin tí wọ́n lórílẹ̀‐èdè Nàìjíríà pátápátá pé ọkùnrin ni obìnrin ọmọdé àti àlejò pé mo dúpẹ́ ọpẹ́ olóore àdáàdá tán ni o iná ò ní tán owó yín lágbára ní ọwọ́ náà àbùsí báyìí ní tolókun àbùsí ní tọlọ́sà ẹnìkan ò ní bomi kó lójú o ní agbára ní ọwọ́ ibi tẹ́ ẹ ti ń wo owó tẹ́ ẹ fi ń ra dátà àti ojú tẹ́ ẹ fi ń wo ìkànnì yìí pàápàá ètò ìrè ayọ̀ ojú náà kò ní di tẹ́ ò máa náwó sí lágbára ní ọwọ́ Ọlọ́run ojú yín tó bá yín wáyé ọwọ́ yín àti ẹsẹ̀ yín ẹ̀yà ara yín pé délé ayé ẹ̀yìn láàbọ̀ akẹ́ tó jáde mi ò ní fi ń ṣàwátì o ẹ ò ní fèmí náà ṣe àwátì ṣé ẹ rí ní gbogbo ìgbà Bike TV òun ló ṣe pàtàkì fún yín láti máa wò nítorí pé nǹkan tèmi ó máa present á máa present jáde nílé iṣẹ́ yìí nǹkan tí ó máa múnú yín dùn ẹ lè rò pé mi ò fún yín ní ṣàárí ọbẹ̀ tí n bá ti ròyìn fún yín báyẹn parọ́ fún yín èmi ò ní ṣòkú èkúta gun yín lẹ́yìn o ọ̀pọ̀tọ̀ àjẹlọsùn ni tí n bá ti ṣe àwọn pẹpẹ soup tí mo ń sọ̀rọ̀ fún yín ẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà nígbà tí mo ṣe tíjọ́ sí ẹjẹ́ eléyìí lè rí tẹ̀ tìgbà yẹn lè rí tẹ̀ ń sọ eléyìí ó máa ní agbára ẹ má wo bòmí mọ́ o ìrì ayọ̀ lè tuntun yẹ kẹ́ ẹ máa wò ẹ má wo sí pìrìsẹ́ńtà wa o wọ́n lè má kòròdò ṣùgbọ́n àwọn àtà support wọn àtúndà sílẹ̀ ní ẹgbẹ́ yẹn parọ́ fún yín odò làwà kó tòmátì ní pìrìsẹ́ńtà wa kó ọ̀tí ní èwo àti pé ẹ kó tàtà sí àti pé ẹ kó rodo Ọlọ́run bá yọ fàlùbáríkà síṣẹ́ wa àmín èmi náà wá ń fẹnu àṣẹ gbàdúrà fún yín pé ọmọ yìí jábọ́ lọ́wọ́ alákẹ́dùn àìsàn yìí sílẹ̀ ẹlẹ̀ agara ò ní dá yín ẹ ní dẹni àná ẹ ò sì ní fọlápìtàn ara pápá ńlá bẹ́ tó ibi gìjàgìjà là bẹ́kùn téwó orí báyìí lárúgbó soge pẹ̀lú ògbọ́nà ìnira ò ní tó sí yín o ẹ ní fìnira lùgbàdì lọ́sẹ̀ bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ kí ni káwọn olólùfẹ́ yín máa retí ká tó máa tàkà tòkò lórí ètò. Thank you for the first time mo rí pé ẹ ṣàdúrà mi ò rí mo ṣe pé pèlè máa ń ṣe ni. èwo lẹ ẹ béèrè fún. ẹ̀dẹ́ ò lárò òpin. ẹ béèrè fún náà ẹ béèrè méjèèjì lọ́wọ́ à báwa fẹ́ ti fàyè wa fún Jésù ní ìjọ tó fà á nìyẹn pé. mo wá gbàdúrà pé àwọn olólùfẹ́ mi kan tó wà bèrè pọ̀ àtàwa àti ọdún yìí lọ sópin èmi wò ní lọ sópin. àmín o Jésù. tá a bá di ọdún tó ń bọ̀ ọjọ́ kí ọdún tuntun. àmín. ìtẹ̀síwájú ò bá ilé iṣẹ́ yìí. àmín. ní èrò ọkàn mi tẹ́ ẹ bá lè sọ bẹ́ẹ̀ pé sí ilé iṣẹ́ yìí kọ́lọ́n fi dá mi lẹ́jọ́. ní èrò ọkàn mi sí ilé iṣẹ́ ìkọ́lọ́n fi dá mi lẹ́jọ́. sọ èyí olùfẹ́ mi ẹ kù múra àwọn sinimá tó ń bọ̀ lọ́nà tó pọ̀ rẹpẹtẹ pàápàá jùlọ sinimá tá a ti pò tí mo gbé tí ń pò gbẹ fún pé ilé àpè mi níjọ́ òde Èbúdọ̀là fẹ́ jáde ẹ̀wù sí ẹ̀rí tí Èbúdọ̀là yìí bá jáde àwọn sinimá tó tún ní wéètì náà tún bọ̀ láti ilé iṣẹ́ Bike lọ́wọ́lọ́wọ́ yìí o tó yẹ pé ẹ máa wò ẹ máa rẹ́rìn ẹ máa kọ́gbọ́n ẹ máa ṣe rí àwọn sinimá tí mò ń sọ yìí ẹ gbàgbé nígbà tá a bá rò tá a bá pò pọ̀ tán ẹ rí nǹkan wò Èbúdọ̀là dé tán ó ń gbóná fẹlifẹli ìbẹ̀rẹ̀ ti máa rí best of Sisi Quadri àti best of Fúnmi Awẹ́lẹ́wà ẹ má ní ìsẹ́ àmọ́ orílẹ̀ àròmí máa bọ̀ ó ti wẹ̀ sí o ìyẹn alọ́dọ̀ fún ìbọ̀ láìpẹ́ tó bá ti di oṣù tó ń bọ̀ ẹ ó fa ìpàdé lágbára lọ ẹ máa wo èrè ayọ̀ ẹ máa wò tó lóòtú o for the first time wọ́n ṣàdúrà àdúrà ó dẹ̀ máa gbà lágbára lọ́rùn ẹ rọra. àwọn ọ̀nà Sisi Quadri ojú òní tí lọ́gbà aláṣẹ àti olùdarí ìkànnì pẹ̀lú àwọn ìgbìmọ̀ tá àdìjọ́ ń gbogbo ẹ̀kọ́ tó fi ń dùn tó ń dóore wọn ni ká pírẹsẹ́ǹtì ní ní ẹ̀bùn kékeré ẹ̀ṣẹ́ o ìrè ayọ̀ rẹ o. mo dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ìrè ayọ̀ Bike TV ní agbára ní ọwọ́ Ọlọ́run iléeṣẹ́ yìí òkè òkè lẹ mú un sí o òkè òkè ní iléeṣẹ́ yìí ló máa lọ ní agbára ní Ọlọ́run ẹnìkan ò ní bomi kó lójú ẹnìkan ò ní bo kíní kó lé wẹ́rẹ́ bàná máa ń pè iléeṣẹ́ yìí yóò máa lọ síwájú àánú Ọlọ́run ó gùn o ní agbára Ọlọ́run àti èmi olùdásílẹ̀ iléeṣẹ́ àti gbogbo pátápátá tó bá dé oṣù tó ń bọ̀ wọn ò ní dìde ìṣẹ́jú kan fún mi àti àwọn aláwọ̀ máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹlẹsẹ abẹ ẹni tó bá ní amọ̀dé àwọn nípa alágbára Ọlọ́run ẹ ṣé ẹ̀yin olólùfẹ́ mi èmi ò ní disappoint yín ẹ̀yin náà má sì mí láti máa tẹ̀lé mi ẹ máa tẹ̀lé mi ní orí Facebook mi ní orí Instagram mi Sisi Quadri ní gbogbo ìgbà èmi ló dẹ̀ máa fún yín nǹkan tí ẹ fẹ́ ní gbogbo ìgbà Twitter náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ní WhatsApp bẹ́ẹ̀ a ó fayọ̀ pàdé iléeṣẹ́ Bike the best yóò máa jẹ́ lágbàá. àmín ẹ bá ń farabalẹ̀ pẹ̀lú ọba ní sọ̀rọ̀ yín.
ọ̀rọ̀ fúláṣì náà ni. ẹ gbà fọlọ́run wọ́n nífẹ̀ẹ́ yín òróró ra káàdì ni. ọlọ́run wà lẹ́rù fúláṣì sínú ayé yìí. ọlọ́run ní ẹ̀fọ̀rọ̀ tèmi ilẹ̀ ọlọ́run ní dẹ fúláṣì sínú ayé mi ọlọ́run ní fowó fúláṣì mi kò ní fàlàyé sọ ilé fúláṣì yín mi. tèmi ẹ bá yẹ kéde ní mi lára púpọ̀ jù fún àǹfààní tẹ̀ ṣe ń wò wá orí ètò ìrìn ayọ̀ la wà iléeṣẹ́ bìkẹ́ 070 67 62 32 22 that is 070 67 62 32 22 ẹ dákun ẹ pè mí sáyọ̀ n ò ní pè mí sí ìbànújẹ́. àmín mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ lórí ọ̀fẹ́ àti wà lórí ètò fún tèmi bẹ́ẹ̀ ni mo ń ṣe ládùúrà fún wa pé ìdùnnú ẹnìkan wa kò ní dìbànújẹ́ orí ètò yìí ìlú ayọ̀ tùgbà yín mọ̀ mo fa àǹfààní ẹ̀ lẹ̀ lóko àwọn aláṣẹ pé báyọ̀ bá sọ fún gbọ́ ẹnìkan abẹ́ni méjì tí wọ́n bá lè polówó ọjà tó sì ṣàkóṣàkó kí wọ́n gbé wá. ẹ̀yin tèmi nǹkan tí mò ń sọ látàrọ náà nìyẹn ẹ lọ́jà kọ̀ọ̀kan ẹ má gbàgbé o ẹ̀yin ìyá tẹ̀ ń taṣọ oníbàtà àwọn iléeṣẹ́ ńláńlá ṣé ẹ rí iléeṣẹ́ bìkẹ́ yìí òun lọ́wọ́lọ́wọ́ ayé ń fọ́ọ̀lù lọ́wọ́ bí wọ́n ṣe wá ń fọ́ọ̀lù yìí lọ́wọ́lọ́wọ́ ẹ̀yin náà máa gbọ́jà yín bọ̀ ẹ̀yin náà mọ̀ pé mi ò ní gbókùtà sínú ayé yín ẹ máa bọ̀ wá iléeṣẹ́ bìkẹ́ ẹ wá máa polówó ètò lórí ìrì ayọ̀ ó sì ẹ̀ sínú iṣẹ́ yín ìrìnkú ò ní fi yín sílẹ̀. àmì kẹ́tọ́ mọ́ ẹ lọ gẹ́gẹ́ bá a ti ṣe ní apá kìíní àwọn èèyàn tó wá béèrè fún wọn lẹ́yìn orin kọ orin tí ẹ mọ̀ kọ ẹ̀ ẹ̀jẹ̀ akọrin ká fún wọn dágbére lórí ká tó pàdé láyọ̀. ṣé orin mo ti kọ́ fún wọn ní part two náà kí n tún kọrin fún wọn ní part two. ẹ̀kọ́ wọ́n fẹ́ gbọ́ ni ara àwọn àtẹ̀jíṣẹ́ tó ti sọwọ́ ni. pé kí n tún kọrin fáwọn ṣé mo gbowó orin ni. àmọ́ ṣé orin mo wá ṣe ni. wọ́n fẹ́ pè é fún sí orin náà ni adédè wa lọ kọrin fáwọn Saudi kàbẹ́ kọrin fáwọn ní London kẹ́kọ̀ọ́ spíkà láti Nàìjíríà. nínú ọpẹ́ náà la bára wa bẹ́ẹ̀ni nínú ọpẹ́ náà la ó fura wa sí a ò ní fi dé ìṣòpin àmín àbí lágbára ní ọwọ́ ọlọ́kẹ́ èmi tọ́pẹ́ tọ́ sí mo mọ́ra mi èmi tọ́pẹ́ tọ́ sí ẹ mọ́ borí èmi jó òun sí àìtrẹ́m tí ó jà fún ìsọjú bẹ́ẹ̀ èmi tọ́pẹ́ tọ́ sí mo mọ́ra mi èmi tójú òtìrí ojú òní ti láéláé. mi tọ́pẹ́ tán sí mo. a ó fayọ̀ pàdé bábà gá ti gbé ilé ọjà yín wá sí iléeṣẹ́ Bìkẹ́ TV ní orí ètò ìrìn ayọ̀ ẹ má mi ìṣe o àtàwàrà báyìí ẹ̀ ọ́ máa ta very nice time. ẹ ṣeun àdúgbò gbọ́ lọ́wọ́ yín á tún pàdé láyọ̀ nígbà míì.